mẹ́ta ó má kọjá mẹ́ta kẹ́ bóò ní èrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ máa wo ètò Bísí Ológe show ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ máa wo my name is Bukky Raji Ambode ẹ máa wo ètò Bísí Ológe show èèyàn wa ní ìbàdí wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later. Let me get cool, I want to
sí o. Bàbá ò ṣe. Èmi dúpẹ́ ọ̀rọ̀ mi o. Bàbá ò ṣe. To the high table. Ẹjọ́ bá bí escort wọn. Àní jẹ́ ìlú tán ò mọ ọba. Wọ́n bọ́ bá lè mẹ́rin. Ìlú tán ò mọ ọdún ni wọ́n mú èlé. Ọ̀yọ́ tó ò mọ rí rí o, ó gbé mi lé mẹ́rin. Adébíyí wọ́n ní Ọ̀yọ́ tó ò mọ rí rí o, ó gbé mi lé mẹ́rin. Ọ̀yọ́ tó ò mọ rí rí o, ó gbé mi lé mẹ́rin. Ọlọ́run á máa gbàdúrà ẹ̀ àmì àṣẹ. Rọ̀bànà rọ̀bànà rọ̀bànà
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ọlọ́jọ́ bí ẹni kò ní kú ọlọ́jọ́ bí ẹni kò ní mu ọlọ́wọ́ a máa gbàgbọ́ ẹ àmì àṣẹ. ẹ̀gbá sódẹ̀kẹ́ mi ò lówó méje mọ̀ ṣánilé. aláṣẹ lamex group ọmọ gbọ́dọ̀ tún ní àkọ́ni ẹgbẹ́. Thank you, Mr. DJ. God bless you. God bless you. Sulaiman.